Adadigba bi evisa arigba monya vidigba. Idanima o. Adadigba bi evisa idanima o. Oye Moria. You're the lucky boy. Elweilu. Wa gudu lo ya namo badano. Onamo ariyemo weno ya o. Gudu lobi lobi ya bada me uweso. Onamo ariyemo weno ya o. Gudu lo ya namo bada me o. Onamo ariyemo weno ya o. Obuwa gudu lobi namo Anamo akiyari awa Wema ya oyo Suko kokorito Dika kapama oko gadi wabona Gadi wabona ike warego wabona ho Ebata buwe na wabona Jako anana. Obuwa gudu lo ya namo Anamo akiyari awa Wema ya oyo Bajo Nigeria Enterprises Bajo many at Edo Edo LSLM Ago 90 men Osama Biafalo Yari Osama Memo ya Meimo ya Oyari meba Oyari meba Obuwa gudu lo ya namo Anamo akiyari meba ya Mr. Ehina Okupo President Esanti Drivers Okupo oye Ọ̀dàlórí Makami o Efatoki ya President Tipa Drivers Efatoki oye Abanana Mama ya Meima ya Oyari meba Oyari meba Obuwa gudu lobi namo Anamo akiyari meba ya Dawe alwebiye wana lore ya yere Oyari wa o wa oyari wa o Obuwa gudu lo ya namo Wa gudu lobi lobi ya baba me o Anamo ariyemo weno ya o Dagba mama wuwe gogodo Dagba na ko yari o Dagba mari atorugo Mr. Lucky, you see that man I go. You see that man I do. Rabugena, Abugena, Yaro. Obuwa gudulo ya mama. Anama akiyari ewa. Rama ya oyo. Mr. Lucky, you see that man. You see that man wuwe gogodo. Dabe alwebiye amena wero ya yoro oso meima ya o Obuwa gudu lo ya namo Suko kokorito Dika kapama woko gadi wabona ma kewa wego wabona ho Ebata buwe na wabona Dabe alwebiye amena wero ya yoro Oyari wa o Obuwa gudu lo ya namo Brother ọlọ́pàá rí gánà go. Obuwa gudu lo ya
Yado yo. God bless you, brother. Ọlọ paliga na show. Lupe ayan gbanaba yado yo. Wẹ agudu lo ya no bi ẹ bàbá mi o. Ọlọ́mọ àríyànwó wẹ́yìn yọ. Mr. David Ayameta. David mẹ́ma wúwẹ̀ dódódó. Dogo. Abuke na hwẹ̀ o. Abuke na te yare. Ẹ̀bọ̀ hàn fashion home and design. Wẹ́ agudu lo ya no mọ̀ bá dá mi ò sí dára. Ọlọ́mọ àríyànwó wẹ́yìn yọ. Mr. Lucky Isida Ewenakyo. Sukokokokokorito. Dikada mama wo ko gadi wabona. Adi wabona ikewa ebe wabona o. Ebata buwe na wabona. Isida Ewen. Dale alweriye a. Alweriye a mena wale ya yere. O yariwa o. Wena o yariwa o. Ebu wagudu lo ya nomo. Wagudu lo ya nomo bada me o. Ọlọ́mọ àríyànwó wẹ́yìn yọ. Wagudu lo ya no biya bada me o weto. Ọlọ́mọ àríyànwó wẹ́yìn yọ. Wagudu lo bi nomo bada me o. Ọlọ́mọ àríyànwó wẹ́yìn yọ. Wagudu lo ya nomo bada me o. Ọlọ́mọ àríyànwó wẹ́yìn yọ. Asuko koko kokorizo wagero o. Àsopọ̀ kẹ̀kẹ́ ọ̀kẹ́kẹ́ ní sọ. Asuko koko kokorizo. Àsopọ̀ kẹ̀kẹ́ ọ̀kẹ́kẹ́ ní sọ. Asuko koko kokorizo. Àsopọ̀ kẹ̀kẹ́ ọ̀kẹ́kẹ́ ní sọ. Àsopọ̀ kẹ̀kẹ́ ọ̀kẹ́kẹ́ ní sọ. Doctor. Overman. Asenewa. Eme asuko koko. Eme asuko koko. Aidawa o kokorizo. Aidawa o kokorizo. Mr. Erina Okuponakyo. Wẹ́ẹ̀mẹ̀ yìí dédé. Wẹ́ẹ̀mẹ̀ yìí dédé. Wẹ́ẹ̀ yìí dédé. Ebi ni mẹ́rẹ̀ kó yàn mọ́. Òbú sopá ayúdẹ́rì mi lé. Òbú sopá ayúdẹ́rì mi lé náà. Eme asugbo koko. Eme asugbo koko. Aidawa ekokorizo. Aidawa ekokorizo. Mr. Ehina Okuponakyo, President Eastern Tipa Drivers Association. Iyare wayo. Ehina ni ngatodugo. Osama. Sama na go 19. I go 90 men. Where may you do? Where may you do? May you do? Every day I go yama. Obu sopa, are you telling me do? Obu sopa, are you telling me do? Asuko keke kokorizo wago wago. Àsopọ̀ kẹ̀kẹ́ ọ̀kẹ́kẹ́ ní sọ. Àsopọ̀ kẹ̀kẹ́ ọ̀kẹ́kẹ́ ní sọ. Àsopọ̀ kẹ̀kẹ́ ọ̀kẹ́kẹ́ ní sọ. Olùdágẹ́lá, ayé mami nà wàlúwàlú. Wẹ́dà, àmì ẹ̀wẹ́ bíárẹ̀. Àìwẹ̀ o, ìsànà kò má gbọ́ o. Amẹ́nà gbórídó. Wọ́n yá wọ́wọ́ ìtàn pálẹ̀ o. Àsùgbò kéké kékeré so. Àsùgbò kéké kékeré so.
MC Abbas, asuko keke kokoriso, MC Abbas inogo. Asuko keke kokoriso. Asuko keke kokoriso, Abbas inogo. Asuko keke kokoriso. Asuko keke kokoriso, pupoma. Asuko keke kokoriso. Asuko keke kokoriso, yeah. Asuko keke kokoriso.
mọ̀.